Koikimedia will bring the work closer to your doorstep. Ọdún Ìjẹṣu ti ìlú Òmùkè bí wọ́n ti máa ń ṣe lé ọdọọdún tọdún ètùtù bẹ̀rẹ̀ náà nìyẹn níbi tí a ti rí ẹgbẹ́ kan tí wọ́n mọ̀ tí a mọ̀ sí ẹgbẹ́gun tí wọ́n ti gbé òrò jáde láti wá fi kí kábíyèsí láti nígbà tí wọ́n bá kí kábíyèsí tán wọ́n á gbéra wọ́n á máa lọ sí ààfin wọ́n á máa lọ sí ọ̀dọ̀ àwọn olóyè tí wọ́n ń ṣe ọdún náà tí wọ́n á lọ kí gbogbo wọn bí nǹkan á máa lọ bó ti yẹ kó lọ. Ètò yìí bó ti máa ń lọ ní ọdọọdún nìyẹn tí wọ́n máa ń ṣe ní ìlànà ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Yorùbá ló ní ìṣẹ̀ṣe àwa la nàṣà àwa la ní ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ òní tí ẹ ti wo àwọn èèyàn ẹ ti wo àwọn èèyàn nílùú tí wọ́n ti ń gbéra Koikimedia we bring the work closer to your doorstep ẹ ti wo ẹgbẹ́ náà ẹgbẹ́gun ẹgbẹ́ tí ẹ̀ ń wò ni wọ́n ń pè ní ẹgbẹ́gun tí ẹ ti ń wò wọ́n Koikimedia we bring the work closer to your doorstep. Koikimedia we bring the work closer to your doorstep. Eégún ni tí wọ́n ti kí kábíyèsí Olómòkè ti ìlú Òmùkè Èkìtì àṣeéṣe ìmọ̀dún bàbá. Koikimedia will bring the work closer to us. Koikimedia will bring the work closer to your doorstep. Koikimedia will bring the work closer to your doorstep. Kejì ni ẹ ti ń wò tó ti gbéra ó ti fẹ́ lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe egúngún kejì ni ẹ ti rí tí ó ti lọ ṣe kẹ́pẹ́ kábíyèsí sí orí adé náà Koikimedia will bring the work closer to your doorstep.